ẹ̀yin ara wa lọ́sùn ẹ̀yin ni àtúrán mi sí o because àkókò tí mo wà yìí tó bá wojú mi gan wá pé oorun ti ń kùn mí ṣùgbọ́n mo ní láti drop yìí fún gbogbo ẹ̀yin èèyàn mi pátá nílùú Ọ̀ṣun so, pé ẹ má jẹ́ kí wọ́n fi owó ra ìbò yín. Gbogbo iye owó tí wọ́n ná tí APC àbí AMBO bá lè ná tẹ́ ẹ gbà, tó bá jẹ́ pé tẹ́ ẹ gbà lọ́wọ́ ẹ̀ tó bá jóun ló padà lọ wọlé síbẹ̀ yẹn, ẹ máa gbọ́ mi, gbogbo ẹ̀ lẹ́ máa san padà. Ṣùgbọ́n nínú ohun tí Olúwa sọ, AMBO kò ní ìjókòó kankan ní ìlú Ọ̀ṣun state, mo dẹ̀ sì ń tẹnu mọ́. Gómìnà Adémọ́lá Adélékè Jackson òun ni ó ní ìjókòó gómìnà ẹlẹ́ẹ̀kejì ní ìlú Ọ̀ṣun state. Ẹ ò dẹ̀ gbọ́dọ̀ gbà kí wọ́n rí ìdìbò yẹn. Ìyẹn lẹ ṣe rí wípé èmi bàbá confam JP mò ń jáde lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń pè mí ní wòlíì olóṣèlú, àdàbí tí n bá gbowó lọ́wọ́ olóṣèlú. Tẹ́ bá wo ohun tí ojú wa ń rí lẹ́kọ̀ọ́ tá a wà yìí, nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí sẹ́, nínú bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, odindi ilé mi ni wọ́n wó ní ìlú Òwòrò Ṣòkí ní Èkó. Ẹ lọ confam ẹni tó ń pè ní bàbá confam JP. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun, ẹ má jẹ́ kí fídíò yìí dúró o, ẹ bẹ̀rẹ̀ sí ń jù kiri everywhere káwọn ìyá yẹn gbọ́. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí, èní kọ́ mo ti ń sọ ọ̀rọ̀ tí mo ti ń sọ tí kì í ṣe 17 years. Nítorí àwọn ọ̀rọ̀ òdodo tí mò ń sọ yìí, tí n bá jẹ́ wòlíì olóṣèlú ni, ṣó jẹ́ kí olóṣèlú lọ wó ilé mi. One story building in a lucrative area ní ìlú Òwòrò ní Èkó. That was November 2025 lọ́dún tó kọjá. Ṣé gbogbo ẹni tó bá ń tọ̀ yín bàbá kọ́ńfàmù wòlíì olóṣèlú ni, ẹ̀tàn ni wọ́n ń fún yín o. Èmi náà mọ̀ pé wọ́n ń tọ̀ yín ni o. Ṣé ohun tó jú mi rí òun ló sì ń jẹ́ kí n kára mọ́ ohun tí mò ń bá yín sọ yìí sẹ́. Ẹni tí wọ́n wó odindi one story building ẹ̀ tí kò kú, tí kò sí nǹkan tó ṣe, tí mo dẹ̀ ṣe tún bá wọn fa wàhálà lórí ọ̀rọ̀ òdodo yìí. Ẹ̀yin ọmọ Ọ̀ṣun state, today is on the 4th of July 2026. Wọ́n rí pé àkókò tó jẹ́ kí n sùn ní òru ni mo wá o. A ṣẹ̀ṣẹ̀ kọjá bíi 4 o'clock lóru ní Olúwa tó rán mi sí yín. Ẹ gbọ́dọ̀ gbà kí wọ́n rí ìdìbò yín o. Tí wọ́n bá rí ìdìbò yín, ẹ máa jẹ ìyà gan. And by so doing, I will come for you also. Pé ṣebí Olúwa sọ, ẹ má jẹ́ orí ìdìbò yín, ẹ jókòó ti ìbò yín, ẹ jókòó ti Adémọ́lá Adélékè Jackson, nítorí pé òun ní ọkàn àti ṣe rere ní ìlú yẹn fún yín. Gbogbo ẹni tó ń tẹ̀lé ẹ̀rọ àríkẹ́, gbogbo wọn olórí burúkú ni gbogbo wọn. Ohun tí wọ́n máa gbà ń sìn, òun ni wọ́n ń wà. Tó bá dẹ̀ ti gbà tán tó lóṣèlú bá wọbẹ̀, gbogbo ẹni tí ó wọ ipò yẹn tó rí yẹn pátá láti òkè délẹ̀ ló jẹ́ pé APC ni gbogbo wọn, ni wọ́n ti ní iye pìsẹ́ǹtì tí wọ́n ní láti dá padà fún ọ̀gá wọn lókè. Wọn ò déédé, tó bá wọ ipò yẹn, wọn ò déédé wọ ipò, ọ̀gá wọn ló gbé wọn síbẹ̀. Wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ ọ̀gá wọn. Wọn ò wá ṣiṣẹ́ ìlú, wọn ò wá ṣiṣẹ́ fún yín. Tí ẹ bá padà jẹ́ kí AMBO kó wọlé pẹ́rẹ́, Ọ̀ṣun máa sunkún gan, Ọ̀ṣun máa wọnú òkùnkùn. Ṣùgbọ́n ohun tó Olúwa sọ ni mò ń sọ fún yín yìí. Kó Ọ̀ṣun má bàa sunkún, káwọn ọmọ Ọ̀ṣun má bàa sunkún, kí Ọ̀ṣun má bàa wọ inú òkùnkùn ni mo ṣe ń jáde.
ẹ wo Dàpọ̀ tó gbé sí Ogun State yẹn ó ti lo 8 years ẹ̀ tán. Ọ̀nà tó wà ní Sango dé Ntabo Ọgbà Ayọ̀ Dàpọ̀ ò lè ṣe ọ̀nà yẹn títí di èní, kò lè rojú ráyè ṣe nítorí pé wọ́n ní láti san owó tó jẹ́ kí wọ́n sọ fún ọ̀gá wọn tó gbé wọn débẹ̀. Ọ̀gá wọn Tinubu tó wà lókè tó gbé wọn débẹ̀, they have to pay. Ohun tójú àwa ti rí òun ló mú àwa bọ́ta láti wá máa sọ fún yín. Ṣọ́rọ̀ ta sọ títí tí wọ́n lọ fi wó odindi 1-story building mi lówòrò, ṣe ojú wa ti rí. Wọ́n dẹ̀ ti torí pé wọ́n fẹ́ wó gbogbo ibẹ̀, wọ́n fẹ́ ti torí pé wọ́n fẹ́ gba gbogbo ibẹ̀, wọ́n dẹ̀ lọ sọ ilẹ̀ yẹn di acquisition land, ilẹ̀ tí àwọn èèyàn ti ń gbé tí kì í ṣe 200 years. Ṣé olóṣèlú yẹn lẹ́yìn fẹ́ lọ dìbò fún? Tẹ́ ẹ bá ti lọ dìbò fún tí Ambo bá wọlé sílùú Ọ̀ṣun, ẹ máa ní problem gan. Ẹ fi gbogbo ọ̀pá àṣẹ ìlú Ọ̀ṣun, mo tún bá yín sọ, ẹ fi lé Adeleke Adémọ́lá Jackson, ẹ fi lé lọ́wọ́. Kẹ́ ẹ wá wo bí ọdún mẹ́rin yìí ṣe fẹ́ rí. Lẹ́yìn ọdún mẹ́rin, ìrántí Ọlọ́run tún fi wọ̀n mí, mo ṣẹ̀ṣẹ̀ wá máa sọ, ṣùgbọ́n mo ti gé ọ̀rọ̀ yẹn ní òrèfé tẹ́lẹ̀ wípé tó bá lè lo ọdún mẹ́rin èyí pé tó tún fẹ́ lọ yìí, ẹ rí pé agbára máa ti kúrò lọ́wọ́ ọ̀gá àwọn APC. Kẹ́ máa retí pé Adémọ́lá Adélékè ló máa jókòó sórí àpèrè pírẹsidẹ́ǹtì o, nítorí pé iṣẹ́ rere tó ti ṣe, iṣẹ́ rere tí Adémọ́lá Adélékè ṣe tó dẹ̀ sì tún máa ṣe, he will earn him a president position in this country. Gẹ́gẹ́ bí ohun tí Olúwa fi hàn mí, ẹ lọ kọ sílẹ̀. Gbogbo àwọn tó ń pariwo wòlíì kínní, ṣé ọmọye ilé mi, ọmọye owó tí mo fi kọ́ ilé tó wà lówórò lẹ́kọ̀ọ́, tí ìtọ́pẹ rẹ̀ ní Saliu Babatunde pé èmi ò mọ́pọ́ bá ní, kò ń ṣọba, wọ́n kàn gbé lọ sí sekitériàtì ní Aláùsá, wọ́n dẹ̀ di adé fún láláùsá, lẹ́yìn tó di adé fún láláùsá, wọ́n fún ní ọ̀pá nínú Aláùsá yẹn náà ni wọ́n dẹ̀ gbé amọ́ táǹkì pẹ̀lú ìbọn, wọn ní kó lọ gbé sórí àpèrè bàbá wọn. Ṣé yẹn lọ bá? Òun gan mọ̀ wípé bí n bá pàdé òun lónìí iná máa mú ni. Kò sí ẹni wíyẹ̀ tí mo ti pàdé Saliu tí mo fojú mi kàn bá iná máa mú. Mi ò dẹ̀ sọ̀rọ̀ yìí lórí ìfẹ́, ọ̀rọ̀ tí mò ń sọ lójoojúmọ́. Àti kọ́ jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ lórí ìfẹ́. Iṣẹ́ wo ni Dàpọ̀ ṣe lógun state? They have to go láti lọ jíṣẹ́ fún bàbá wọn. Gbogbo APC tó bá wọlé, òun náà ṣáàrí kan sìn tí wọ́n sọ wípé máa fi sí ibà tí wọ́n ní dìfẹ́ǹsì àbí kí ló ti porúkọ ẹ̀. Ẹ ti ẹ̀ jẹ́ kí n wo sítórì ẹ̀ tọkọ sí ibà gan. Wọ́n ní meet Prince Adeniyi Adeyemi Matthew, the man causing a major headache for President Tinubu and the presidency. He has been pictured with high-rank public figure in Nigeria. Here is the picture. Now, only he claimed he is the head of Presidential Foreign Intervention Promotion Council. He paid 400 million upfront to secure his position. Gbogbo àwọn tó rí tí wọ́n fẹ́ gbé sípò pírẹsidẹ́ǹtì, ipò gómìnà yín lọ́dọ̀ yẹn, àtàǹbọ̀dé àti àǹbọ̀ tó sọ yẹn, ó ti ní iye owó tó ti san o. Fàjẹ́ ọba ti yín jẹ́, tó bá ti lè wọlé báyìí, owó yẹn ló máa wá. Kò sí nǹkan tó kàn pẹ̀lú aráàlú. Ṣíà fídíò yìí, ẹ lọ dìbò yín fún Adémọ́lá Adélékè. APC ò ní nǹkan kan tó fẹ́ wá ṣe fún yín, ó máa wá bá ti yín jẹ́ ni. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun state pátá, Adélékè ní kẹ́ lọ dìbò yín fún, kẹ́ẹ̀dẹ̀ jókòó ti pa, ẹ jókòó ti ìbò yín pa. Ẹ ṣé gan ni. God bless you. Orúkọ mi ò yí padà, Baba Confirm JP ni. Thank you.